mo ní fídíò ẹ̀ mo ní fídíò kàṣẹ̀tì ẹ̀. tí TBJoshua àti Oyakhilome. TBJoshua àti Oyakhilome wọ́n jọ ṣiṣẹ́ miracle papọ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri tó ń ṣe television ministry tó máa lọ sí stadium. A máa wú jáde àwọn tó bá wà ní Christ Embassy tẹ́ bá gbọ́ wọn lè sọ pé mo parọ́. Chris Oyakhilome GO àwọn Christ Embassy ó lọ sí ọ̀dọ̀ TBJoshua. So bó ṣe bá ṣiṣẹ́ ìyanu yẹn tó máa ṣe báyìí tó máa cast ẹ̀mí èṣù táwọn èèyàn máa ṣubú yẹn wọ́n jọ ṣe ni. Ó gbà tó wá yá tó wá di pé ẹnu bẹ̀rẹ̀ sí kun TBJoshua òun ni Oyakhilome separate ara ẹ̀ kó lọ́dọ̀ ẹ̀ rí wípé ó ní ẹ̀bùn agbára ló jẹ́ kó súnmọ́ ń gbà yẹn. Bọ̀ ìgbà tí pé wọ́n sọ pé ẹgbẹ́ búburú àbí báwo náà ṣe pè é ẹgbẹ́ búburú a máa bà wá rere jẹ́. Ìgbà tó yá